ìgbà méje kí ó sì kọjá lórí rẹ̀. Ọ̀rọ̀ yìí ni ọba Nebukadnesari fúnra rẹ̀ ló kéde rẹ̀, nítorí pé láti ìbẹ̀rẹ̀ orí yẹn a rí pé ọba yìí ó lá àlá, ó sì ṣàlàyé àlá yẹn fún àwọn amòye. Ìgbà tó di pé Dáníẹ́lì wà níwájú rẹ̀ ló sọ eléyìí fún Dáníẹ́lì. Ìbéèrè náà wá ní pé ṣé lóòótọ́ ni ọba yìí di ẹranko tí ó sì gbé inú igbó? Gẹ́gẹ́ bí mo ṣe ṣáájú, àlá ni ọ̀rọ̀ yìí jẹ́ lákọ̀ọ́kọ́, tó sì sọ fún wa wípé fún ọdún méje o pé ọba yìí á di ẹranko, á jẹ koríko, á ké igi tó rí inú àlá yẹn, á ké lulẹ̀, á wá yọ ọkàn ènìyàn kúrò nínú ẹ̀, á wá fi ọkàn ti ẹranko sí i. Ohun tí ẹsẹ̀ Bíbélì ń ṣàlàyé fún wa ni pé Ọlọ́run ló pọ̀ ní ipá àti agbára, òun ló lè rọni lóyè, òun ló sì lè gbéni ga. Ibi tí a kà yìí ó ń tọ́ka lúkúlùkù wa sí láti ṣọ́ra fún ìwà ìgbéraga. Ìgbọ́n tọ́lọ̀ gan tẹnumọ́ bẹ̀ yẹn nìyẹn, nítorí pé téèyàn bá ti gbéra ẹ̀ ga, èèyàn lè gungi rí kọjá ewé. Ọ̀rọ̀ ọba Nebukadnesari ó dàbí ẹni tí Ọlọ́run ti ràn lọ́wọ́, tó ń ṣe àṣeyọrí, ìjọba rẹ̀ ń tẹ̀síwájú, gbogbo nǹkan lọ dáadáa, ṣùgbọ́n lójijì nítorí pé kò fetí sí ìkìlọ̀ tí Ọlọ́run fún un, a rí pé ó bẹ̀rẹ̀ sí ganpá nínú àṣeyọrí rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ògo tó yẹ kó jẹ́ ti Ọlọ́run, ó bẹ̀rẹ̀ sí wá sọ́dọ̀ ara rẹ̀. Nígbà tí èèyàn bá dẹ̀ ti dé ipò yẹn, tọ́lọ́run bá ti wá yọwọ́ ẹ̀ lẹ́yìn ẹ̀, a rí pé a wá di tẹ̀mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba orí ìtẹ́ ló ń gbé, ṣùgbọ́n Ọlọ́run á wá rọrú ẹni bẹ́ẹ̀, á rọ̀ lóyè, á wá sọ di ẹni yẹpẹrẹ, á wá sọ di ẹni tó yẹ pé a ti fún ní ọkàn ẹranko, á bẹ̀ sí wu àwọn ìwà tí kò tiẹ̀ yẹ, àwọn ìwà tí kò lẹ́tọ̀ọ́. Bígbà tí gẹ́gẹ́ bí a ti mọ̀, àwọn ẹranko tá à ń pè ní ọ̀bọ tàbí ẹdun, ibi tó ń gbé òun náà lórí igi, wọ́n máa bẹ́ káàkiri, wọ́n máa ṣeré bó ṣe wù wọ́n, máa jẹun, wọ́n máa ṣe bó ṣe wù wọ́n yàtàyòtò. Ṣùgbọ́n nígbà tí ẹdun bá ti wá di ẹdun arinlẹ̀, a rí pé ó ti sọ ipò àṣẹ àti gbogbo agbára tọ́lọ́run fún ó ti sọnù, á wá wà níbi tó yẹ pé ọwọ́ ọ̀tá á ti lè bá. Ní gbogbo ìgbà láti ìran dí ìran, irú àwọn ọba tó bá nírú ọkàn bí eléyìí, a rí pé wọ́n bẹ̀ sí ń ṣiṣẹ́. Àti ẹ̀rí àwọn ọba ní ilẹ̀ wa ní ìgbà kan náà tó yẹ pé lẹ́yìn ìgbà tó ń ti gbéra wọn ga kọjá ipò tí Ọlọ́run fi wọ́n sí, wọ́n bẹ̀ sí ń ṣe àwọn nǹkan tí kò tọ́, bí pé kéèyàn máa kówó ìlú, owó tí ò tiẹ̀ nílò, á bẹ̀ sí ń ṣe àwọn nǹkan tó yẹ pé kò fi ògo fún Ọlọ́run. Tá a bá wo Róòmù orí ìkíní, èpísẹ́lì sí àwọn ará Róòmù orí ìkíní, ìwọ tó ń gbọ́ mi lónìí, ìkìlọ̀ ní fún ọ wípé tó bá ti kọ̀ láti gba Ọlọ́run láàyè láti ṣe ọba lórí ayé rẹ, tó dẹ̀ ti wá gbéraga débi pé Ọlọ́run gan ò jọ ọ́ lójú. Nínú Róòmù orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ó ní àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ wọn, Ọlọ́run fi wọ́n fún iyì ríra. Tó ṣẹlẹ̀ sí Nebukadnesari nìyẹn, láti ṣe ohun tí kò tọ́. Nígbà tá a bá sọ pé ó di ẹranko, bígbà tí odidi onílé lọ́nà àbí ọba, ṣé ọba lè dédé máa lọ láàrin ìgboro kó bẹ̀rẹ̀ sí tọ̀? Ó ti ń ṣe bí ìwèrè nìyẹn, kó ṣí ìbàntẹ́ kó bẹ̀rẹ̀ sí tọ̀ ní gbangba ìta, àbí kó kàn máa rẹ́rìn-ín bí ẹni tí orí ẹ ti yí. Irú kan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sí ọba Nebukadnesari. Ó ṣẹlẹ̀ sí àwọn ọba mìíràn náà, bí ọba Fáráò, ọba Hẹ́rọ́dù, àwọn ọba, àwọn ààrẹ, àwọn gómìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, torí pé wọ́n gbéra wọn ga. Bíbélì dẹ̀ sì kìlọ̀ fún wa wípé ẹni tí Ọlọ́run bá tó agbéraga, Ọlọ́run kórìíra agbéraga, ó ń dojú ìjà kọ wọ́n. Kò yẹ kó dó di àkókò tí ìgbéraga
tá a bà gbogbo ète tí Ọlọ́run ní fún ayé rẹ tá a bà á jẹ́. Ẹ ṣeun ìránṣẹ́ Ọlọ́run, bá ṣe ń sọ ni mò ń fọkàn bá yín lọ. Mo ní àwọn ìbéèrè kan, àmọ́ tó di pé mo béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè, ẹ jẹ́ á kọjá lọ sórí kejì náà, mo padà bọ̀. Solution painting. A máa ṣe production, house painting, spreading and etc. Ọ̀dà tí bá gbé ilẹ̀ yìí ní dàbí kò gún ṣe lè lọ bẹ̀. Bẹ́ẹ̀ ni àwa lè lọ. Ọ̀dà ẹ̀tọ́ wa jẹ́ ká sọ fáwọn èèyàn nípa scripting àti painting ẹ̀ bó ṣe lè lọ àgbáwo ló mọ̀ gbádùn ẹ̀dọ̀ lé. Bí máa wà tó yẹ pé ó bí ti máa affect láti máa sàn. Tàbá gbé scripting ẹ̀ sí gbogbo ẹ̀ ló máa perfect tàbí look unique pẹ̀lú méjì tá a bá gbé lórí. Ọ̀dà ẹja ṣé báyìí ṣé iṣẹ́ yìí o quality. We do a perfect job and quality job in every area we go this Nigeria. So ọ̀dà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 07033778035. Ẹ káàbọ̀ padà. Bàbá, mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé gbogbo tẹ̀ ń sọ ṣe ló tọ̀ sára ń gbòòrò, ṣé bó ṣe rí nìyẹn, kì í ṣe pé ó di ẹranko nítòótọ́ tó lọ sínú igbó tá àti ẹ̀rí mọ́ láàfin. Nǹkan tí àlàyé tí mo lè ṣe ni pé nígbà tí odidi ọba ìlú tó bá bẹ̀ sí ṣe bákan ẹ mọ̀ pé ìlú yẹn gan wọ́n ti wà ní ìtìjú, wọ́n á wá ọ̀nà kan bó ṣe máa gbé ọba wọn yẹn, wọ́n á gbé lọ síbi tá a ti tọ́jú ẹ̀ àbẹ́ẹ̀mọ̀. So nírú àkókò yìí wọ́n rí pé ọ̀rọ̀ ẹ̀ kò jọ ti ènìyàn mọ́, ìṣesí ẹ̀ ó fẹ́ farajọ ti ẹranko. Tó bá fi sínú ilé kan gan òun gan ò lè dúró bẹ̀. Ó dà bá ọlẹ́ ṣe wá mọ̀ pé bó ṣe rí gan níbi kan ní bíbélì tó tọ́ka síbẹ̀. Bíbélì sọ fún wa tá a bá wo ẹsẹ̀ 29 níbi tí a kà Dáníẹ́lì orí 4 ó ní lẹ́yìn oṣù 12 ó rìn kiri lórí ìjọba Bábẹ́lì. Ọba sì dáhùn ó wípé bí kò ṣe pé èyí ni Bábẹ́lì ńlá tèmi ti fi lílé agbára mi kọ́ ní ilé ìjọba àti fún ògo ńláńlá. Ẹsẹ̀ 31 wá ní bí ọ̀rọ̀ náà sì ti wà lẹ́nu ọba, ohùn kan fọ̀ láti ọ̀run wá pé Nebukadnesari ọba, ìwọ ni a sọ fún pé a gba ìjọba kúrò lọ́wọ́ rẹ, a ó sì lé ọ kúrò láàrin ènìyàn. Tọ́rọ̀ náà bá ti sọ àwọn àpè wá láti wá ṣe àríyànjiyàn lórí ọ̀rọ̀ náà. A lé kúrò láàrin ènìyàn. Ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́. Ìyẹn náà ni kó lọ ní gbóhùn. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ 32 nìyẹn. Ìgbà wọn ó sì mú ọ jẹ koríko bíi màlúù. Ìgbà 7 yóò sì kọjá lórí rẹ, lágbàgbé ọdún 7 nìyẹn, títí ìwọ ó fi mọ̀, títí iyè á fi sọjí, títí iyè rírà rẹ á fi kúrò, láti mọ̀ wípé ọ̀gá ògo ní í ṣe olórí nínú ìjọba ènìyàn, òun á sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú. Tó tó Ọlọ́run ọba o,
ẹ jẹ́ ká ẹsẹ̀ 33 pẹ̀lú ẹ̀. Ó ní wákàtí kan náà ní ìkan náà sì ṣẹ sí Nebukadnesari, a sì lé e kúrò láàrin ènìyàn, ó sì jẹ koríko bíi màlúù, ó sì mú kí ìrì ọ̀run sẹ̀ sí i lára títí irun orí rẹ̀ fi kún gẹ́gẹ́ bí ẹyẹ idì, èékánná rẹ̀ sì dàbí ti ẹyẹ. Bóyá màlúù náà tiẹ̀ sọ́dà náà. Ìyẹn náà ni pé ó kúrò lórí ìtẹ́, ó lọ sínú gbóǹtò tó. Ó wá ń fi ọwọ́ àtẹsẹ̀, ó wá dàbí ẹlẹ́sẹ̀ mẹ́rin. Ó dẹ̀ wá ń jẹ ewéko. Kò dẹ̀ ní ìmọ̀lára gan, tójò bá ń rọ̀ gan, kò ní ìmọ̀lára bẹ́ẹ̀ ni pé èèyàn sákò ní òjò. Ọlọ́run má bínú sí wa. Àbí Ọlọ́run má rẹ̀ wá sílẹ̀. Ìgbéraga náà ni. Bẹ́ẹ̀ ni. Ó dáa, ẹ lórí ọ̀fẹ́ láti béèrè ìbéèrè 08065226145. Ẹ jẹ́ ká béèrè ìbéèrè lórí ìwé Dáníẹ́lì orí hello. Ẹ káàbọ̀ sórí ètò. Àmín o, àmín. Àbẹ́ẹ̀rí pé bẹ̀yẹn tún ní mi sí ọ̀tọ̀, àfi bíi pé èèyàn ò kárí. Àmín o. Ẹ ṣeun. Àbẹ́ẹ̀rí ọ̀tún lọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́, pé mo ti mọ Bíbélì mi ní fetí sí wàlẹ̀ jì, ìgbéraga kan náà ni, àbí? Bẹ́ẹ̀ni. 08065226145. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣe orúkọ yín láti bo lẹ ti ń pè wá. Ẹ ṣé bàbá. Bẹ́ẹ̀ni. Bàbá wọ́n níṣẹ́ Ọlọ́run fẹ́ràn wa jura lọ ni. Ẹ jẹ́ kí n tún fi eléyìí kù. Ẹ rí pé àwọn míì náà tó ti kó ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó dàbí pé bọ́lọ́run ṣe ń tọ́jú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀yin ti kó ẹ̀ṣẹ̀ sílẹ̀, èmi ti kó ẹ̀ṣẹ̀ sílẹ̀, bóyá ọlọ́wọ́ bọ́tì wà ń bẹ̀ yẹn ó ti kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítòótọ́. Àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn bọ́lọ́run tún ṣe máa ṣe pẹ̀lú wa á tún yàtọ̀ síra wọn. Ṣé Ọlọ́run fẹ́ràn wa jura wọn lọ? Kì í ṣe pé Ọlọ́run fẹ́ràn àwọn kan tó sì dá àwọn kan sí láti má fi ìyà jẹ wọ́n. A rí pé ọkùnrin tá a sọ nípa rẹ̀ lónìí, ọba Nebukadnesari yìí, lẹ́yìn oṣù 12 tọ́lọ́run ti fi ìran yẹn hàn, ló tún gbàgbé gbogbo nǹkan tí Ọlọ́run sọ fún. Ló ṣe wá ń sọ̀rọ̀ ní ẹsẹ̀ 30 yẹn pé ṣèbí Bábílónì yìí èmi tí mo kọ́ ni, lágbára mi ṣe tó lélẹ̀. Ṣé rí bẹ́ẹ̀lì ti jẹ́ kó yé wa wípé tá a bá fún ní púpọ̀ ó la máa béèrè púpọ̀ lọ́wọ́ ẹ̀. Bí àwa mẹ́ta tẹ́ ẹ sọ yẹn, Ọlọ́run ó mọ a lè máa rí ara wa bẹ́ẹ̀ ni pé ó lè jẹ́ ọjọ́ kan náà lájọ gbàgbọ́, ṣùgbọ́n bí òye ọ̀rọ̀ Ọlọ́run yẹn ṣe yé wa sí, ó jura a máa wà ní ìpele. Láàárín àwọn ọmọ ẹ̀yìn Jésù 12 gan náà, ẹ̀rí pé àwọn 3 kan wà, àwọn 6 kan tó wà tí Jésù máa nítorí náà àwọn yẹn wọ́n tètè, bí àwọn ọmọ iléèwé náà ní ẹlòmí lè tètè yára kẹ́kọ̀ọ́, ẹlòmí lè tètè yára ní òye. Nítorí náà Ọlọ́run ló mọ, ó jẹ́ Ọlọ́run tí a ò lè béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ 35. Ó ní gbogbo àwọn aráyé ni a sì kà sí bí ohun asán, òun a sì máa ṣe gẹ́gẹ́ bí ó ti wù ú nínú ogun ọ̀run. Dáníẹ́lì orí 4 ẹsẹ̀ karùndínlógójì ni ẹ. Ó ní láàárín àwọn ènìyàn aráyé kò sì sí ẹni tí dá ọwọ́ rẹ̀ dúró tàbí ẹni tí wí fún un pé kí ni ìwọ ń ṣe nì. Ẹni tí ò bá wá bẹ̀rù Ọlọ́run ó ti kú tán o. Kì í ṣe èèyàn mọ́. 08065226145 náà ni nọ́mbà tí ẹ máa pè wá sí. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Àmín o. Ẹ ṣeun. Kò sí ẹni tọ́lọ́run ò lè bá wí o. Nígbà tọ́lọ́run gan bá bá àwọn ìránṣẹ́ ẹ̀ wí, mélòó lè yàn. Ọlọ́run tó bá áńgẹ́lì ló bá wí, tó nà lẹ́gba. Kò sí béèyàn ṣe ga tó kọjá ìbáwí. Torí náà
tó bá jẹ́ èèyàn ló bá wa wí ká gbà á, tó bá dẹ̀ jẹ́ Ọlọ́run náà ló bá wa wí ká gba ìbá wí, torí pé ẹni tá a bá bá wí tó bá warùn kì ní ìwé òwe 29:1 ó ní apàrọ̀ lójijì láìsí àtúnṣe. ìyẹn náà ni pé gbogbo èèyàn ló wà lábẹ́ ìbáwí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. 08065 hello, ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun. ara ṣàṣà ẹ káàbọ̀. Bíbélì sọ fún wa nínú Jòhánù, ó ní iye àwọn tí ó bá gbà á, ó ní a fún wọn ní ipá láti di ọmọ Ọlọ́run. Ó àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ṣé ẹrí ẹlòmíì á kàn fẹ́ rún ọ̀rọ̀ ìgbàgbọ́ ya fẹ́ rún mọ́ wípé òun ti ń sin Ọlọ́run tẹ́lẹ̀, kò mọ̀ wípé ìkórìtà kan wà téèyàn gbọ́dọ̀ gbàdúrà fún ìrònúpìwàdà, fún ìdáríjì ẹ̀ṣẹ̀, kọ́lọ́run dẹ̀ wá dáríjì kó wá di ẹ̀dá tuntun, yẹn là ń pè ní àtúnbí. Onítẹ̀ẹ́dẹ́gbẹ́ bá wà nù Kristi ló di ẹ̀dá tuntun. Ó ní kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ, gbogbo sì di tuntun. Lẹ́yìn yẹn ẹ jẹ́ ká wá máa tẹ̀lé ẹ̀kọ́ Jésù, ká máa gbọ́rọ̀ lórí. Mo fẹ́ kà fún wa láti Fílípì orí 2 ẹsẹ̀ 9. Ó ní nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi. Torí kíni? Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ tó ṣáájú ẹ̀. Nígbà tí a sì rí ní ìrí ènìyàn, ó rẹ ara rẹ̀ sílẹ̀. Àwòkọ́ṣe Jésù nìyí o. Ó ní ó tẹríba títí di ojú ikú, ẹni tó lágbára tó lè ṣọwọ́ bí eléyìí gbogbo àwọn tó fẹ́ pààyàn kankan òun dà, ṣùgbọ́n ó rẹ ara ẹ̀ sílẹ̀. Torí náà láìláà bá ti di àtúnbí, tá a di ọmọ Ọlọ́run, àwa rẹ ara wa sílẹ̀. Ibikíbi tá a bá lọ gan, a máa ṣe jẹ́jẹ́ ní bẹ́ẹ̀ ni pé àjẹ́ èèyàn kankan, ṣùgbọ́n Ọlọ́run á fún ara rẹ̀, àwa máa gbé wa ga. Ó ní ní ẹsẹ̀ 9 sọ pé nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù kí gbogbo eékún kí ó máa wólẹ̀. Ṣé ẹ rí ògo tí Jésù ní lónìí tá a fi dárúkọ ẹ̀, tá a forúkọ ẹ̀ gbàdúrà, torí pé ó ṣe ìgbọràn sí àṣẹ Baba tí ń bẹ lé ọ̀run. Torí náà tá a bá ṣe ìgbọràn lónìí sí àṣẹ Baba tí ń bẹ lọ́run, ó dájú wípé a ò ní ṣìṣe. 08065226145 hello, ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kúrọ̀lẹ́ mà. Yes ma. Àmì o. Ẹsẹ̀ ṣe àwọn ọmọ wa olórí ìbéèrè tó ń béèrè. Olórí ẹ ṣe, kò sí àdúrà kì í pọ̀ jù. Tẹ́ ẹ bá jẹun láàárọ̀, tẹ́ ẹ yà sí mímọ́, tẹ́tẹ́ ilé tà ń pè ní yà sí mímọ́ gan, tá a bá wọnú bẹ́ẹ̀lì dáadáa, kì í ṣe bíi pé à ń yà sí mímọ́. Jésù gan fún ara ìgbà tó fẹ́ bọ́ àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọ̀nyí, ó kàn gbé oúnjẹ yẹn, ó dẹ̀ dúpẹ́, Olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀, torí pé Ọlọ́run ló pèsè. Kẹrẹ́ lòmíì ibi tí tó gbèsè kárí, ìyàwó mi mọ̀ tá a bá ti fẹ́ jẹun, màá ní Olúwa o ṣé o fún ìpèsè. Kì í kàn ṣe pé a fẹ́ yà sí mọ́. Ọlọ́run fún ara ẹ̀, àwa la pèsè oúnjẹ yẹn, ní gbogbo ẹnìkan kan fi kankan sí. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí oúnjẹ wa. Tó o pèsè fún mi, ẹlòmíì rẹ́ ó rí oúnjẹ kò lè jẹ, ẹlòmíì lẹ́nu kò lè jẹ. So ìyẹn ló ṣe pàtàkì. Gbogbo ìgbà ni ká máa dúpẹ́ mọ̀. Gbogbo ìgbà náà lẹ́nu gbàdúrà sórí oúnjẹ yín, ẹ̀dẹ̀ lè yà sí mímọ́ náà. Wọ́n á jẹun láàárọ̀. Bẹ́ẹ̀ tó ń jẹ́ kù tó tún fẹ́ jẹ lọ́sàn-án, wọ́n tún lè yà sí mímọ́. Ẹni tó ṣọ́ yín lọ tẹ́ ẹ jáde, tẹ́ tó padà wálé, ó yẹ kẹ́ ẹ tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́ tó ya oúnjẹ ẹ̀ sí mímọ́. Kò sí ìkan tó burú bẹ́ẹ̀. Àdúrà kì í pọ̀ jù. Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ yín? Adéwọlé Margaret. Láti wo? Ẹ ṣé. Ẹ káàbọ̀. Kí ni ìbéèrè yín? Oṣù kẹwàá ọdún October ló ti rí ọmọ yín tẹ́ wà ní hospital. Bàbá wọn fẹ́ kẹ́ bá wọn gbàdúrà fún ọmọ yẹn nìyẹn o, àbí? Mo ní ẹ nílò àdúrà fún ọmọ náà. Jésù Kristi ìwọ ni olùwòsàn. Bíbélì sọ pé nípa ìnà rẹ láti mú wọn lára dá. Mo pàṣẹ ìmúláradá
sínú ayé ọmọ náà níbikíbi tó bá wà báyìí, kí àyípadà rere kó wọnú ayé rẹ ní orúkọ Jésù Kristi. Gbogbo àìsàn kó pòórá, kí ògo kó sì jẹ́ ti Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A mọ̀ pé bí a ṣe gbà yẹn náà kò ti rí bẹ́ẹ̀. 08065226145 òun náà ní nọ́mbà tí ẹ máa pè wá sí. Hello. Ẹ ṣé. Ṣe rí Ọlọ́run wa létòlétò ló ṣe nǹkan tiẹ̀. Ó dẹ̀ ti sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí a bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. Irú ipò tí mo wà lónìí báyìí, mi ò wà ní ipò láti dá bóyá ọba aláyé kan lẹ́jọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run, ṣe mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó ga jù mí, ó ga jù ọba, ó ga jù ààrẹ, ó ga jù ẹnikẹ́ni. Ṣùgbọ́n mo rántí ọba kan nínú Bíbélì tó ṣe àṣejù, tó ṣe àṣerége. Níbẹ̀rẹ̀ ẹ̀rù kan kọ́kọ́ bà á pé báwo ló ṣe fẹ́ ṣe. Ọgbà àjàrà kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀, ọgbà àjàrà Nábótì. Ó fẹ́ gba ọgbà àjàrà, ṣùgbọ́n kò mọ bó ṣe máa ṣe. Ìyàwó ẹ̀ ló wá tì í pé ọba ni ẹ́, ọba lórí gbogbo, ó lè gba ilẹ̀ yẹn. Wọ́n kúkú ìyá níkẹyìn o. Àdúrà mi ni pé nípò pípò tọ́lọ́ bá fi wá sí, kárí ara wa sílẹ̀. Kí là ń wá ayé nǹkan máa yà fún? Bíbélì sọ pé èrè ni ó jẹ́ fún èèyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù. Ọba kan gan ò lè jòrè gbogbo adó yìí. Ó dá bàbá báwo lèèyàn ṣe wá mọ̀ pé ìgbéraga ń bẹ lọ́wọ́ nínú ayé o? Ẹ ṣáà sọ nǹkan méjì, ohun méjì péré tá a fi mọ̀ pé ìgbéraga ń bẹ nínú ayé yìí. Torí gbà mí ẹ̀ṣẹ̀ tó farasin ẹ̀ṣẹ̀ yìí ò èèyàn lè má ẹ sáré sọ fún wa. Ẹnì kan méjì àbí? Méjì péré. Àkọ́kọ́ tó bá ti ń rí ara ẹ bẹ́ẹ̀ ni pé ìwọ ló nírẹ̀lẹ̀ jù. Ó ṣeé ṣe kó máa lọ tààrà lọ́dọ̀ àwọn èèyàn. Tó bá ti ń fi ara ìṣàpẹẹrẹ pé onírẹ̀lẹ̀ ni mí, kó kíyèsí. Lẹ́ẹ̀kejì, tó bá ti ń fojú tẹ́ńbẹ́lú àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ ni pé tó jẹ́ pé tiẹ̀ nìkan ló dáa jù ní gbogbo ìgbà, tó jẹ́ pé kò sẹ́ni tó lè ká ẹ lọ́wọ́ kò, á jẹ́ pé kò ti lọ sínú ìṣìnà ìgbéraga. Òun ni ká wá jẹran pẹ́ lẹ́nu o, ṣùgbọ́n òfòànà fún kò jẹ́ àmì méjì téèyàn fi lè sáré mọ̀ pé onígbéraga lòun yẹn. Ẹ fọkàn sí, torí ìgbéraga Nebukadnesari ó mà dẹran kò gbé o. Mo gbàdúrà àní gbéraga, mo láàní gbéraga bàbá. Àmín Jésù. Títí di ọjọ́ mẹ́jọ tó tún máa pàdé lórí àkọ́kọ́ ìrèé. Èmi ọ̀rẹ́ yín Florence Akúndé Adéníran kì í pé ìpàdé wa gbòòrò. Ó dìgbà.